Yeah. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyà Adélèmí ń jẹ́ ọmọ alémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn al-ulama warasatul anbiya'i ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ Muqaddam Sheikh àfa àkọ́mọ níkéwú àfa àkọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù ẹ̀ńsẹ̀rẹ̀fọ̀ celestial wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣí egbò wà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ dúró tọmọtọmọ yìí fi ṣiṣẹ́. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí àrólé Oòduà jẹgbẹ̀nẹ̀bẹ́ àti àkún aláṣọ àlà funfun gbòò ọ̀jájá afèdé ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jẹ́ the second àrólé Odùduwà. Bàbá mo kí yín o, mo kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akíìmù Ọ̀wọ́adé the first ẹlẹ́wù ètù ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe, ọmọ àdábàálẹ̀, ọmọ àfòmọ́ òde. Kábíyèsí mo kí yín o, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Wàá fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first, the Olúbàdàn of Ìbàdàn land. Bàbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ kó kánrin kése, kílẹ̀ Yorùbá kó má dàrú, kí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó máa wà nínú àlàáfíà, kílẹ̀ Ìbàdàn kó má túká. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Adémọ́lá Adélékè, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá mo kí yín o, ọ̀rọ̀ náà kàn yín àmọ́ ẹ jẹ́ máa bọ́rọ̀ bọ̀. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, the emeritus professor bàbá mi Professor Bánjí Akíntóyè. Bàbá lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ fọwọ́ páwó, ẹ fẹ̀rẹ̀gì jòbì. Èyí tó kù nínú ìgbésí ayé yín tẹ́ ẹ fẹ́ lò, Olódùmarè ò ní jẹ́ kẹ́ ẹ lò nínú ìnira lágbára lọ́wọ́ Ọlọ́run. Àsíá orílẹ̀-èdè ìran Yorùbá ojú yín láṣẹ nà sókè, kò ní jẹ́ ní ẹ̀yìn lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹni bá wá ní kò ní ṣojú yín, ní bá bí gba ọmọ ìkan ò ní dúró sí wọn. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kéjì ká tí ọ̀já sọ ó bọ́ lọ́rùn ẹni, má jà sọ́lá àdìsá ó má dé ẹ mọ́. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, Igboho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde,
bàbá ọmọ ládé 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 aláàfin ọ̀ládé adé aládékùn ńlá gbàfà láàfin. wọ́n bá rú ọ lójú bọ́ bá pàdé ikú bàbá yèyé lọ́nà kó bí án léèrè pé ṣé lóòótọ́ adé aládékùn ńlá gbàfà láàfin. mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ struggle ìran Yorùbá. ẹ̀yin tẹ́ ẹ ti ń sọ ká tó máa sọ, ẹ̀yin tẹ́ ẹ sì tó máa sọ lẹ́yìn táwa bá tó dákẹ́ sísọ. mo kí yín o, mo kẹ́yìn ọ̀gá ẹ̀yin aṣíwájú wa nínú ọ̀rọ̀ sísọ nínú ọ̀rọ̀ ìran Yorùbá. mo kí yín púpọ̀. mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá pé a kú dédé àkókò yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. jíjẹ mímu wa Olódùmarè ò ní fi ni wá lára. níbo mò ń lọ? bí mò ń lọ ò jìnnà, ibi mo fẹ́ yà ló pọ̀. àkọ́kọ́ ẹ jẹ́ kí n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá mi Professor Banji Akíntóyè, torí pé bọ́mọdé bá ń gúnyán eérú àgbà ò gbọ́dọ̀ mọ́ róka yèpẹ̀. ọmọdé lè kéwé, àgbà ní ò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá. ẹ gbọ́, bọ́mọdé bá ń gúnyán eérú àgbà ò gbọ́dọ̀ róka yèpẹ̀, torí ọmọdé lè kéwé, àgbà ní ò gbọ́dọ̀ ṣe láńgbáláńgbá. akẹ́kọ̀ọ́ púpọ̀ lára Professor Banji Akíntóyè àgbà ni wọ́n wá ríra wọn gẹ́gẹ́ bí àkìtàn tó gba oríṣiríṣi ẹ̀gbin mọ́ra. bàbá bínú mi ṣe dùn tó pẹ̀lú yín lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ohun tó lódùmarè ní kó tara yín jáde ìbàjẹ́ ò ní kàn án, ẹ̀ ní màkòrò lórí ọmọ, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu. at that age, at 90 if I'm not mistaken, tá a sì tún wà lórí pé kí ìran Yorùbá ó dá dúró, kí ìran Yorùbá ó gbòmìnira kúrò lọ́wọ́ àwọn ẹni ibi tí pamọ́ rẹ balùwẹ̀, àwọn Fúlàní darandaran ba oko jẹ́ bọ̀nà jẹ́, tá ń sọlé ayédàwá lọ, tá ń wẹ̀wù rin. bàbá lágbára lọ́wọ́ Ọlọ́run sẹ́, iṣu ọmọ àjìnà fún yín jẹ. ẹ ti ń jẹun ọmọ, ẹ tó bọ̀ jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. mo wá kádìsá ọmọdé ẹ mọ́, torí tá a bá kọ̀tún ẹjẹ́ kó sì. Olóyè Sunday Igboho Oosha, bàbá lágbára lọ́wọ́ Ọlọ́run, ìdààmú ó kéré ó tóbi Olódùmarè ò ní gbé kò yí o. gbogbo ọmọ tó tara yín jáde pátápátá ní agbára lọ́wọ́ Ọlọ́run, àrídùnnú ọmọ ni wọ́n jẹ́. ẹ ní rí kú aya, bẹ́ẹ̀ ẹ ní rí kú ọmọ. gbogbo ìran Yorùbá ló ń dúpẹ́ lọ́wọ́ Àdìsá ọmọdé ẹ mọ́. aláǹgbá tó jábọ́ látòrí 3-story building, tẹ́ ẹ wá wò tẹ́ ẹ mọ́jú, bẹ́ẹ̀ bá kí yóò kíra rẹ̀. Àdìsá ọmọdé yẹ má ṣe nú ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá àní gbàgbé láéláé fáàbàdà. ẹ̀yin lè rólóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni bí, ẹ̀yin kan lè ní ó ṣe gbá kan ni, àmọ́ lọ́dọ̀ àwa kan olùgbàlà ni, olùṣínilójú ni, tó ṣí ọ̀pọ̀lọpọ̀, tó jí gbogbo làákàyè ọ̀pọ̀ ọ̀ràn Yorùbá tó ti sùn sórí wípé èéṣe ẹ jí pẹ́pẹ́pẹ́, ẹ kú ò lójú oorun, wọ́n ti ń ṣe kíni, ẹ ti ń dẹni ẹ̀yìn. and I keep on saying it, orí ẹ̀ nínú olówó tó lódùmarè fún lówó tí ó wà nínú ìrọ̀rùn, tí ó tún wá gbé gbogbo tó lódùmarè fún, tí ó gbètì, tí ó níran nǹkan lòún fẹ́ jà fún. ìran èwo nínú ìran tó sì burú jù téèyàn jà fún láyé ìnìran Yorùbá. Awólọ́wọ̀ dà kí wọ́n ìsan fáwólọ́wọ̀
Mọ̀ṣúdì Káṣímáwò Abíọ́lá Onda kí wọ́n san fún Bọ́lá Ìgè ńkọ́ kí wọ́n san fún àti bẹ́ẹ̀ 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 lọ. Adégòkè bàbá tí ń jẹ́ Adégòkè Adélabú tó jà fitafita fúnlẹ̀ Ìbàdàn kí wọ́n san fún tó dà fún Western Region kí wọ́n san fún wọn. Ìlú fi jẹ́ pé lábẹ́ bó ti lè wù kó rí Olódùmarè ò ní jẹ́ ká lè fi ibi ṣẹ̀san oore fọlọ́yè Sunday Igboho Oòṣà. Àdìsá mo kí yín, mo lù yín lọ́gọ̀ọ́ ẹnu gidigidi gan. Bàbá wà nínú ìpàdé pẹ̀lú àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ YSDM ní ìjẹta. Bàbá dẹ̀ sọ̀rọ̀, wọ́n clarify àwọn nǹkan kan. Ìyẹn bàbá mi Professor Banji Akintoye wọ́n jẹ́ ká mọ̀ wípé a lè dín ẹyin láì fọ́ ẹyin o, kò ṣeé ṣe. A sì lè mú ṣòkòtò ká fi bùbá lẹ̀ wípé àárín àwọn àtọlóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ nǹkan kan ò lè dàrú. Èèyàn kan bó ti lè wù kó ga tó, bó ti lè wù kó ga gòǹgò tó, bó ti lè wù kó kan sámà tó, kò lè dàrú. Bàbá nítorí wípé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ìgbà tí ojú ń pọ́n igbó ìran Yorùbá, àwòdì Àdìsá ti bá ìran Yorùbá rà. Ní ìgbà tí ìran Yorùbá wà nínú àdánwò tó jingiri, tí ò sẹ́ni tó fẹ́ jáde, tí ò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀, olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ó gbé ẹrù ìran Yorùbá rù, ó sì rú. Ẹ̀yin ọmọ Yorùbá, lóòótọ́ a lè pé tán, kò ṣeé ṣe kéèyàn ó pé tán, àmọ́ bó ti lè wù kí àìpé tán olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kó tó, orí ọjọ́ tó jáde ságilítí wípé lónìí ìfìyàjẹ ìran mi ó tó gẹ́. Bàbá rántí ọjọ́ náà, èsè àmọ̀kan sàdánkátà sí akíkanjú akọni ọmọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ń lọ, àmọ́ bàbá mi Professor Banji Akintoye sọ àwọn ọ̀rọ̀ kan. Wọ́n ní ẹjẹ́ á lò fẹ́, ká fi ìfẹ́ bára wa lò, kí ìrìn àjò ọjọ́ kan kó má bàa di oṣù kan mọ́ wa lọ́wọ́, kí ìrìn àjò oṣù kan má bàa di ọdún kan. Ọ̀nà wo la fẹ́ gbà lò fẹ́? Mega rally wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí bàbá mi Professor Banji Akintoye pẹ̀lú májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ bá ṣe sọ, yóò lata bọ́ọ̀gì láìpẹ́, torí ìkéde pàtàkì yóò wá. Àmọ́ mo fẹ́ kí ìran Yorùbá ó mọ̀ wípé inú lóko ẹyẹ gbé. Gbogbo ọ̀rọ̀ wa kọ́ ni ó máa jáde sórí social media. Gbogbo òṣòro wa kọ́ là á máa nà ń bẹ́ fáyé lórí social media, kọ́ta má bàa ṣe kíni, ká má bàa gba weakening point wa mú wa. Àti ṣe rí, a dẹ̀ ti mọ ibi tó láǹdì wa. Àwa fẹ́ fi avenue yẹn lẹ̀ mọ́. Tẹ́ bá rí táwa kan ń bínú, tá à ń fara ya, tá à ń kí, torí pé ẹ̀yin Yorùbá náà lẹ́ni tó ti ṣe ni lákọ̀ọ́kọ́ kò tó gbọ́dọ̀ ṣe ni lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ sì túbọ̀ ẹni wípé bọ́mọdé bá ṣubú á wo wájú, bàgbà bá rìn bùà tó fẹsẹ̀ kọ yóò ṣe kí ni, yóò wẹ̀yìn wò. Àtọmọdé tó ṣubú tó wo wájú, àtàgbà tó fẹsẹ̀ kọ tó wẹ̀yìn wò, ṣe jẹ́ ká fọwọ́sowọ́pọ̀
ká wá tún ọ̀nà tá a ti gbé ń ṣubú tá a ti gbé ń fẹsẹ̀ kọ́ ká wá tún ṣe ká má bàa ṣubú ń bẹ̀ mọ́ ká má bàa fẹsẹ̀ kọ́ mọ́. ìmọ̀ bọ́yá Yorùbá ń bóyá ó yá ẹ̀yin ìyá mi bàbá mi ẹni pé bọ́mọdé bá ṣubú á wo wájú bàgbàgbà bá rìn bùsà tó fẹsẹ̀ kọ yóò wẹ̀yìn wò pé èéṣe kí ni tó gbé mi ṣubú lójú títì àtọmọdé tó wá ṣubú tó wo wájú àtàgbà tó fẹsẹ̀ kọ bùà lórí títì tó wẹ̀yìn wò ẹjẹ́ á wá jọ fọwọ́sowọ́pọ̀ ká wá wo òpópónà tí ń gbé wá ṣubú ká wá jọ tún ṣe kírú rẹ̀ ọmọ bá wáyé mọ́ ká má bà á mọ́ gbàbẹ̀ ṣubú wájú ká má sì mọ́ gbàbẹ̀ fẹsẹ̀ kọ mọ́ n tó kù lórí ọ̀rọ̀ ìran Yorùbá nù. ìtawà ń lépa nígbà nu tá a fi ń sọ wípé no ọ̀nà tí kinní yìí gbà wáyìí kò tẹ́ a lọ́rùn àmọ́ ń gbà tán bàbá wa tá a ti sọ̀rọ̀ tí ẹ ti sí nà ń bẹ̀ fún wa pé lóòótọ́ o àwọn mọ̀ wípé ohun kan ṣoṣo tó lè sọ̀rọ̀ tí gbogbo ilẹ̀ Yorùbá ń mì tìtì iná lolóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àmọ́ mo fẹ́ ká mọ̀ nǹkan kan because I listen to some voice note náà kan ní ṣé Ìgbòho ní nìkan ló ní Yorùbá ní no and he never lay claim to pé òun lòun ní Yorùbá nation àmọ́ ẹni Olódùmarè bá fi rán ẹjẹ́ àgbà kó fi rán àtẹ̀mí àtẹ̀yìn àtọ́níkólùkù wa ńlá ní purpose ńlá níṣẹ́ ńlá nídìí pàtàkì tí Olódùmarè fi rán wa pé ẹ lọ rèé máa jà fúnra yín ọ̀nà tó ń kálukú wá ń gbà á jà ọ̀nà tó ń kálukú ń gbà á jíṣẹ́ tó Olódùmarè rán òun lọ́sọ̀tọ̀ọ̀tọ̀. ìyá wa bàbá wa kan wà tó jẹ́ wípé ibi iṣẹ́ tó Olódùmarè rán wọn ni wípé ẹ̀yin o ẹ lọ rèé máa finance àwọn tí wọ́n ṣe kíni àwọn tí mò ń lò láti jẹ́ iṣẹ́ lọ́nà báyìí àbí lọ́nà báyìí. àwọn kan wà tó yẹ pé iṣẹ́ tó Olódùmarè rán wọn ni pé ẹ máa fi ohun tí mo fún yín ohun tó dùn àbí bó bá ti wulẹ̀ kórí ẹ máa fi yíyìn rere nípa pé àníṣe ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. àwa tó rán àwọn míì tán jẹ́ jagunjagun wọ́n lè sọ̀rọ̀ wọ́n jẹ́ gbogbo nǹkan tí wọ́n lè control tán lè jí lọ́sàn-án ká pe Ọlọ́run tán lè jí lóru ká pe Ọlọ́run tọ́lọ́run sì ń dá wọn lópin ẹ̀yin yìí o mo rán yín bẹ́ẹ̀ ṣe rìn yín nì irú wọn lolóyè Sunday Igboho Oosha. ẹni tí ó bá gbàgbé tó bá rántí tí ò sì gbàgbé October 1st 2020 October 1st 2020 ohun gẹ́gẹ́ ní gbogbo nǹkan fẹjú tótó ní ìgbà tí wọ́n pa the only combatant pilot tó jẹ́ female tí ìran Yorùbá ní ìyẹn Tolúlọpẹ́ Arótilé ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn student body kíní kan àwo kan tó jẹ́ ti ìran Yorùbá tán wà lórí wípé àníṣe àwọn ó ṣe ìwọ́de ó ṣe lè rí bẹ́ẹ̀ àwọn ò ní gbà ìjọba fetí palàbà rẹ̀ àmọ́ ńgbà tí ọ̀rọ̀ náà ta sí májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ létí Olóyè Sunday Igboho ṣàfúrà wá dìklẹ́ pé èmi ò Sunday máa darapọ̀ máwọn ọmọ láti ṣèwọ́de ẹ rí i pé bẹ́ẹ̀ ni nǹkan ló ti kọ́kọ́ yan. October 1st 2020 táwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ọmọ ológun àwọn ọlọ́pàá tó kún sókà bìbà láti má jẹ́ kíni láti má jẹ́ kí rálì tólóyè Sunday Igboho Oosha tó ti dìklẹ́ pé mi Àdìsá ọmọ Adéyẹmọ máa kópa ń bẹ̀ láti má jẹ́ kó wáyé wọ́n gbìyànjú ajé àmọ́ Olódùmarè ọ̀gbà torí wípé Ọlọ́run dá Ìgbòho lẹ́dàá tó jẹ́ wípé tó bá mú òfò báyìí ayé a máa tẹ̀lé wọn fẹ́ gbọ́ mọ́ wọn fẹ́ máa tọ́ ṣẹlẹ̀ ọwọ́ afọ́kàn sọ pé wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ni ó ní so lórí pé ṣé Ìgbòho nìkan ní Yorùbá nation ní ṣé òun nìkan ní kinní kan ní ṣé òun nìkan làwọ̀ kan ní
kò rí bẹ́ẹ̀ o, bọ́lọ̀ ń ṣe dání. Ìjọba tó dẹ̀ wá mú Sunday, tẹ́ ẹ mú Sunday tẹ́ ẹ ṣe mọ́ bí ẹ ṣe mọ́, tẹ́ ẹ jáde Àdìsá ó wálé, ẹ má gbàgbé wípé Àdìsá ti gba ìjọba nígbà òjò rí. Àdìsá ti gbàjọba nígbà òjò. Yes, that was when we visited federal government forest reserve. Àbí kí n pè ní reserve forest tó ń bẹ ní Kìṣí tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ mọ́ ìpínlẹ̀ Kwara. Ní ìgbà tí àwọn ajínigbé, àwọn bandits tẹ́ẹ̀jẹ́ wọn gbádùn ń bẹ̀, ìjọba fúnra ara rẹ̀ ránṣẹ́ sí májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, torí tó bá ti lè jẹ́ pé tí àwọn ọmọ ológun àti àwọn yòókù náà bá fi lè pè pé Sunday dákun tẹ̀lé aká lọ, agbára wa lè má gbé kínní yìí, ẹ pè fúnra lọ́wọ́ rẹ̀ náà ni. Kẹ́ni tó wá dé téèpo ẹ̀gúsí Sunday Igboho wá di ohun àìjírí lọ́dọ̀ ìjọba. Àsìkò tá a wà yìí, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ àfẹ̀kọ́ dáná fúnra wa. What happened in Benue State may likely happen in Yoruba land if care is not taken. It has happened before. We were able to caution it, to take caution and prevent here kò tó padà wáyé mọ́. That was when Igboho was attacked in a serious massacre that claimed more than 90-something lives. Nígbà táwọn kan ní Tinubu kò tètè lọ kí wọn ní Benue, mo wá rẹ́rìn-ín. Mo ní gbà tán gbẹ̀mí èèyàn tí wọ́n sun ọmọ léjeléje tó wà nú àwọn tí wọ́n sun níná ní Ìgàngán. Ǹjẹ́ ara rẹ̀ kọ́ wa yẹn Buhari gbà náà lọ. Ǹjẹ́ òjẹ́ wọn wá gbà yẹn ni wípé ìran wọn ní wùwà yẹn Fúlàní. And ṣáàwá ńlájú wálẹ̀ kí tàlùbọ̀ kókó wọ̀. Ilé mi ṣe dáhùn wípé bọ́mọdé bá ṣubú ẹ̀yin àgbà ẹni yóò wo wájú. Ẹ̀yin àgbà náà lẹ tó ní bá ṣubú yóò ṣe kí ni? Wọ́n wẹ̀yìn wò pé kí ló gbé wọn ṣubú, kí ló kọ́ wọn lẹ́sẹ̀. Ká gbogbo wa àtọmọdé tó ṣubú tó wo wájú, àtàgbà tó fẹsẹ̀ kọ́ tó wẹ̀yìn wò, ẹ jẹ́ á wá jọ dá ìmọ̀ yẹn jọ. Ká wá wọ́ ojú pọ̀nà, ká wá àtúnṣe síbi tá a ti gbé ń ṣubú. Ká má ba àgbàbẹ̀ yọ̀mọ́ ń gbà míì, kágbàlagbà má ba àgbàbẹ̀ fẹsẹ̀ kọ́ mọ́. Ńlọrọ̀ Yorùbá báyìí. Ẹ jẹ́ palẹ̀ mọ́ dọ̀fán. Mo expect by now with what the country is facing, wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, ẹ̀yin aṣòfin wa, ẹ̀yin senators wa, ẹ̀yin House of Assembly wa, ẹ̀yin gómìnà wa, gbogbo yín pátápátá ó ti yẹ kẹ́ ẹ fìmọ̀ ṣọ̀kan lórí pé ẹ nílò kólóyè Sunday Igboho Oosha kó máa bọ̀ nílé. Kó máa bọ̀ nílé láti wá ṣe kéde, láti wá bá wa dáàbò bo àwọn ibùgbé wa. Láti wá bá wa dáàbò bò. Tí ẹ bá ṣọgbọ́n Olódùmarè tó lo olóyè Sunday Igboho Oosha láti dẹ́kun àwọn nǹkan kan ní year 2021, ẹ má jẹ́ ń tàn yín. Aláàrí ọba ti jàgbá nǹkan, ọba ti gbé nǹkan hánu. Níbi oṣù bíi méjì sẹ́yìn tí ẹ finá sílẹ̀ Yorùbá, mo pe májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ bá mi lórí fóònù ní èéṣe eléyìí ń pọ̀.
àmọ́ agbára ò sí lọ títí kàsìmí ò mọ nǹkan kan pa security kó tó wá di pé Olódùmarè dàrẹ́ẹ̀tì wa sọ́dọ̀ bàbá wa Akékaka káwọn Àgbẹ̀kọ̀yà yẹn tó wá ní àwọn o à ń ṣe tán láti ṣe kiri láti kó àyàn olóyè Sunday Igboho Oosha lọ́wọ́ wípé iṣẹ́ tó ṣe é lẹ̀ kò gbọ́dọ̀ parun á dẹ̀ dúpẹ́ fọlọ́run níwọ̀n bá bólódùmarè ṣe fún wọn lágbára mọ́ wọ́n ń ṣe kíni wọ́n ń gbìyànjú àìrájẹ̀kù orò wọ́n ń lé àwọn ọ̀tá jìnnà wọ́n ń fi wọn lápẹ́ wọ́n ń fà wọ́n lé ìjọba lọ́wọ́ ẹni tí wọ́n bá ti rí tán bá wàhálà bí lọ́wọ́ ẹ̀ wọ́n ń fà wọ́n lé ìjọba lọ́wọ́. My question is, how do we sustain that? ọ̀nà wo láṣẹ túbọ̀ ró àwọn wọ̀nyí lágbára sí tómi òfin ní gbàyèwọ̀ gbé wa lẹ́nu ẹ má rò pé ń tó ṣẹlẹ̀ ní Benue ò tún ní fẹ́ ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ yòókù o ẹ bá lọ rèé sùn lé tẹ́ ẹ lọ ganu sílẹ̀ Yorùbá ààjì ń jọ kan àákànrí bí ẹ tó ti lọ rèé dáná sàwọn ibìkan ni àmọ́ bí ìgbáradì ṣe lọ yìí bó ti ṣe wà nílẹ̀ yìí tí ìgbáradì yẹn bá kọ̀ntínú bẹ́ẹ̀ tá a sustain ẹ̀ títí tí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ fi dé wàláhì pẹ̀lú tẹ́mi ń rí o tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà wọn tó bẹ́ ń sìn. ìgbà tẹ́mi pẹ̀lú commandant Àgbẹ̀kọ̀yà tá ń sọ̀rọ̀ lọ́jọ́ wo náà tó ṣe tẹ́lá tó ti káwọn ọmọ sí ẹ tó wọgbọ́n sí pẹ̀lú wọn ẹ fi ọlápẹ́ àwọn OPC New Era tìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ bàbá wa Olúmọ sọ fún mi chairman OPC wọ́n láwọn ṣe tán ìyẹn New Era ní omi ò sọ̀rọ̀ ti Gani Adams o New Era àwọn náà láwọn ṣe tán láti ṣe kíni láti kálukú wa torí tí ń ṣẹlẹ̀ yìí àìlọ́sọ lọ́rùn pàkà ó tó ohun àpérò fún gbogbo ọmọ eriwo àgbọ̀lọ̀dà kẹ́kẹ́ wá fọwọ́ lẹ́rán tá a bá fẹ́ kó mi ó tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. The security of our lives and property is my responsibility. It is your responsibility. àwọn ará Benue wọ́n jí wọn bù lóru wọ́n kaná fún wọn ẹjẹ́ àbíra wa léèrè ṣé Fúlàní ló nílẹ̀ ni ẹ dáhùn sáàlá nílẹ̀ ni èé ṣe tí Fúlàní ó máa lé claim lórí gbogbo ilẹ̀ wa bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ bá pọ̀ àwọn làwọn nílẹ̀ làwọn ní ìjọba ìwó àwa sì ti sọ fún yín àbáyé jà sí sọ̀rọ̀ ọpẹ́ níjọba èyí tí ìran Yorùbá ń béèrè ni wípé ẹjẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ let's go our separate ways kẹ́lẹ́kọ̀ọ́ ṣe kí ni kọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ewúrẹ́ ìran Yorùbá ò lóhùn sọ̀rí àgùntàn báyìí ló níyà àwọn òbí dúdú àṣàdédé jí wípé a fẹ́ orílẹ̀-èdè tiwa ọ̀rọ̀ ní bámokúmọ̀rò wà ẹkún iní bíkun ikun ní bí kẹ̀lẹ̀bẹ̀ ìntẹ́ fojú ìran Yorùbá rí ìnìran Yorùbá fi pàrọ̀ náà wọn àtọ̀dọ̀ fi pé ó tó gẹ́ alúbàtàkà kì í dárin ìdíran Yorùbá nígbàgbọ́ ń bẹ ní wípé the core peaceful existence ti ń bẹ láyé àwọn bàbá wa ní 18th century bí bóyá ilé máa bá lọ àmọ́ nígbà tó di wá di wípé onílé ní fàparí iṣu àlejò ìlàgbọ́ àmọ́ àlejò ní fàparí iṣu onílé èéṣe ẹ filẹ̀ bàbá wa lẹ̀ fún wa ni
tó bí nìyẹn. nígbà tó bá jẹ́ wípé ẹ̀yin àjòjì tá a gbà láàyè ńlẹ̀ bàbá wa, ẹ̀yin náà lẹ̀ wá jáwọn bàbá wa oróko lọ mọ́, èèyàwọn ẹ̀yà wa ó re abàmọ́, ẹ̀jẹ̀ á lè rìn lórí àwọn òpópónà wa mọ́, ẹ̀jẹ̀ á lè ṣe nǹkan kan mọ́. la fi wá ní wípé òòṣàbò ò lè gbè wá ṣe wá bó ṣe bá wa. a lè torí ipá jẹ màálù ká wá máa pe màálù ń bọ̀dá o. ìran Yorùbá gbọ́n nínú agbọ́n lóde, akàwé orí wa pé àwọn mùkùtùrù kan, àwọn lárúta, àwọn dẹ̀dẹ̀rẹ̀, àwọn amoko mẹ́kọ̀ọ́ kan, àwọn ọ̀dẹ̀, àwọn tó jẹ́ wípé inú igbó ni gbogbo ìgbésí ayé wọn wà, wọn lè wá máa fọpọlọ ọ̀ràn Yorùbá ṣeré. and ẹ̀yin lọ́balọ́ba ẹ ti rí ń tọ́ṣẹlẹ̀ ń bẹ́nu ẹ́. èyíkéyìí inú yín tó bá dagbádá ẹlẹ́sìn rìn tí ń dà á kí tẹ́ ẹ̀ wá bí olóyè Sunday Igboho Oòṣà ó ṣe bọ́ tánú nínú bí ẹ ti má bí àhámọ́ lórí lójú tèmi. ẹni tẹ́ ẹ bá ti ṣe mọ́de àhámọ́ ni. tẹ́ ẹ bá lè lọ sí Àbújá lọ rèé bá ààrẹ Tinubu pé Tinubu àti gbọ́ o, àmọ́ bá wa fi ọmọ wa lẹ̀, a nílò láti strategize lórí bá a ṣe fẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá. lórí bá a ṣe fẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá a nílò kọ́mọ wa wà láàrin wa. tẹ́ ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ ẹni ibi ni yín o. kábíyèsí ọ̀nìrìṣà ọba Babátúndé ẹni ìta Adéyẹyè Ògúnwùsì, ẹ̀yin náà lẹ fara pẹ́ wọn lókè ọya jù, torí ẹ̀yin ni co-chairman Nigeria Traditional Council tí n bá sì sọ. ẹ̀yin àti kinní kan sọ̀tánù àbí nǹkan ìlẹ́jọ́ jẹ́ alága fún gbogbo lọ́balọ́ba orílẹ̀-èdè Nàìjíríà. èmi ò rò pé ọ̀rọ̀ kan yẹ kó fi Ọ̀nìrìṣà lẹ́nu láti sọ fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Oòṣà. sọmọ ẹni a máa ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlòmíì ni. ọmọ ẹni a máa burúburú ká lè fẹ́kùn pajẹ. ìgbà tẹ́ ẹ bá wá mú akíkanjú ọmọ yín tẹ́ ti tàfàlà níjọ́ lẹ fẹ́ rá akíkanjú ọmọ mi. torí ọjọ́ burúkú ìlà sì fi máa ń nírú ọmọ akíkanjú ọmọ. torí ìjọ ìdágìrì bá fẹ́ ṣẹlẹ̀ ìlà ṣe máa ń ṣàwọn nǹkan kan. tí ò bá sírò olóyè Sunday Igboho Oòṣà ń gbà Fúlàní fẹ́ kó wa ń papá mọ́ra lálà bá pè ṣé bọ̀dá Gani tí ò rí tìran Yorùbá rò ayídàlà bá pè ganan. just tell me, mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi, ta lẹ́rò kọ́ yẹ ká pè? ta ni ó fọlọ́ntì ara ẹ̀ tí ó fara rẹ̀ jìn wípé mi ọ̀rọ̀ ran Yorùbá dé o, ọ̀yá mo ṣe tán? ta ló ń tàn? ẹ sọ fún mi. kò sí. máa ń jà sọ́lá Àdìsá ọmọdé ẹmọ nìkan ni ló ṣe kí ni òun lọ gbọ́ igbe ìran Yorùbá tó dẹ̀ down tó respond with everything. one of his best loyalists and friends in Ladogan now. Ladogan ẹ̀mí ẹ̀ bọ́ ní fọnáfọnṣu lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. àfáàfà táyì ẹ̀mí wọn bọ́ nípa àyà lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. ẹtí ó jìyà rẹpẹtẹ jẹyà. Lady K spent 4 good months nínú àhámọ́. Ládélé spent 4 months nínú àhámọ́. àtàwọn àyókù ṣé ìyá wa gbọ́dọ̀ lọ lásán? ẹ̀ẹ́dẹ̀ tí ẹ̀ wá ṣàánú ran Yorùbá ẹ̀yin lọ́balọ́ba. èsè kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀nìrìṣà Aláàfin Ọ̀yọ́ Àwùjalẹ̀ Aláké
Ọba of Lagos, Ewì Adó, Dèjì Àkúrẹ́, Dèjì Àkúrẹ́, Atáọ̀jà ìlú Òṣogbo, Tìmì Ẹdẹ, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Olúgbò, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire pátápátá. I just want to hear a voice from you people. Wípé ọ̀rọ̀ olóyè Sunday Igboho Oosha bó o la ṣe fẹ́ mú kó ń bí ọ wà kọ́ máa bọ̀ lé. Ẹ̀yin àgbààgbà ọ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Tí ẹ ò bá tètè gbọ́gbọ́gbọ̀gbẹ́, mo fi dá yín lójú pé ọ̀bọ ó gbé yín bọ̀gbẹ́. Ibi tọ́rọ̀ dé kì í ṣerú àwọn Ìlọrin ká ẹsẹ̀ mọ́ sọ̀rọ̀ security. Ẹ̀yin ọba wa tí èé bá ṣe wípé ẹ nífẹ̀ẹ́ wa, àwa ń béèrè pé àwọn àgẹ́gọ̀yà wọ́n ní ìdí àwọn nǹkan kan, àwa ṣẹ̀ṣẹ̀ ń làágùn, àwa ṣẹ̀ṣẹ̀ ń ṣèdààmú lé lórí. Ta ní ń pè látààfin Ọ̀nìrìṣà, látààfin Aláké, látààfin Àwùjalẹ̀, látààfin Olúbàdàn, látààfin Aláàfin. Pé ẹ̀yin ọba yìí gbogbo tẹ́ ẹ nílò tẹ́ ẹ sọ̀síìdì ẹ fúláṣì àwọn bíbú ìkó ònú gbó wa. Ta ní ṣe bẹ́ẹ̀? Àmọ́ ẹ ṣe torí pé ẹ nífẹ̀ẹ́ àwa tẹ́ ẹ jọba lé lórí. Ìfẹ́ ara yín àti mọ̀lẹ́bí yín nìkan lẹ́ni. Àbẹ́yẹ àgbà náà lẹ́ni wèrè sún tá a bá lé wèrè títí tó bá kò giri yóò yíjú padà sí ni o. Yóò yíjú padà. Ká má bàa wá yíjú padà. Ìlàṣẹ ń rọ̀ yín là ń bẹ̀ yín là ń tù yín báyìí. Wípé a nílò olóyè Sunday Igboho Oosha nílé. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, our mega rally is coming up very very soon. Ẹ jáde ń táwọn bàbá wa ń ṣe lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí awareness in preparation of the mega rally. Mi ò fẹ́ ká wà depressed. Ẹ̀yin àgbà náà lẹ́ni igi tí ọ̀tọ̀ nígbó láàkọ́kọ́ tẹ̀ ká tó tẹ èyí tó tọ́. Igi tí ọ̀tọ̀ nígbó ilá àkọ́kọ́ tẹ̀ tá fi wá kan èyí tó tọ́. Bá a ṣe rọra ń ṣe wẹ́rẹ́ tá bẹ̀rẹ̀ yìí lẹ́yìn méjì èèyàn mẹ́ta yìí á gbé débi pé ọ̀gọ̀rọ̀ èèyàn lójú títì táwa dí gbogbo ẹ̀ pa. Èmi mọ̀ pé ńjọ́ náà kò ní ṣẹ̀yìn mi, kò ní ṣẹ̀yìn ẹ̀yin náà. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Ìyá mi kan ṣọjọ́ bí lánàá. Ìyá mi kí là ń kó Olúrẹ̀mí. Ṣé Àgábì ni àbí Ògábì? Mami, whatever one it is, I wish you a very happy birthday celebration. She's a very strong pillar of the Yoruba nation. Lágbára lọ́wọ́ Ọlọ́run, iṣu ọmọ jẹná fún yín jẹ. Ẹ wá ní mọ̀ nira ó ti léwu kó kéré mọ́. Ọjọ́ ìbí tẹ́ ẹ ṣe lánàá tí í ṣe 18th. Ẹ ní mọ̀ sọ́jú aburú o. Ìyá mi kí là ń kó Olúrẹ̀mí. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìgbà ọdún kan ni. A kí yín lọ́pọ̀lọpọ̀. So ẹjọ́ ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ security. Ẹ tètè. Ẹ bá gbàgbé gbègbè. Ẹ bá gbé sẹ́yìn kùlé léyìn. Yóò le gan o.
it's better ká má jẹ́ wọ́n gbé sáyìn kúlé lé wa ni. I don't want any other thing in tó lè mú inú tèmi dùn. Ìlọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà yìí káró wọn bó ṣe yẹ káró wọn pẹ̀lú nǹkan tán láwọn nílò. Ẹ gbọ́ káró wọn pẹ̀lú bó ṣe yẹ káró wọn ká tó wá kóra wọn sí ká pọ̀ dáadáa. Àwọn warrior Yorùbá nation tí a náà ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ kó lè kálukú náà fánú gbó. Ẹ má jà á ṣe warrior nù yàrá. Báwọn Àgbẹ̀kọ̀yà yẹn ò ṣe sùn tí wọn ò wo lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá. Àfẹni tí ò bá gbóná Olódùmarè mọ́ra ènìyàn sọ wípé kò sí ìyàtọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá láti ìgbà tán pípọ̀ ìti bẹ̀rẹ̀. Ṣé ti ìgbà tí wọ́n gbé náà kojú wọn ní Lagos Ìbàdàn express road ní ká sọ ní àbítọ̀nà Iléṣà àbítẹ̀ tó ṣẹlẹ̀ lókè Ògùn. A ti ń dúpẹ́ àyè ọpẹ́ ti ń yọ. Àmọ́ gbogbo nǹkan tán nílò ẹjọ́ mo f'Olódùmarè bẹ̀ wá. Mo falálẹ̀ ìran Yorùbá bẹ̀ wá ẹ jẹ́ á pèsè ẹ̀. Let's be prepared for the unseen, for the unexpected. Ẹ jẹ́ Yorùbá ó múra lẹ̀ bí ẹni ó fẹ́ lọ rèé jagun. Ẹ jẹ́ á múra lẹ̀ bí ẹni tó gún lè bẹ́ sínú ẹ̀ lẹ́nìí nígbà tí ò lérò. Ẹ jẹ́ á ró wọn ká fún wọn ní gbogbo nǹkan fẹ́. Kí ni nǹkan fẹ́? Nǹkan fẹ́ ò pọ̀ àmọ́ kì í ṣe nǹkan a lè máa nà ń bẹ̀ lórí afẹ́fẹ́. A gbọ́dọ̀ fàṣírí wa síta kọ́ta má bàa mú wa. 09036371643 09036371643. I repeat 09036371643. Tó bá yẹ pé tọ́rọ́ ìlẹ̀lẹ̀ fún wọn tó bá yẹ pé kọ́bọ̀ ní àbà. Kí ló tánú fi mọ̀ pé ìran Yorùbá o ń táwọn ń béèrè pé a nílò nǹkan báyìí wọ́n pèsè rẹ̀ fún wa. Ẹ̀yin bàbá wa náà ẹ̀ rí pé àwọn ológun tẹ́ ẹ bá fún wọn ní gbogbo nǹkan tó yẹ ká lò kán fi jagun inú wọn á máa dùn ara wọn á máa yá gàlègàlè. Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Mo á f'Olódùmarè bẹ̀yín ẹ dákun lórúkọ bàbá mi Professor Bánjí Akíntóyè, lórúkọ bàbá mi Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ń bẹ̀yìn ọmọ Yorùbá ẹ bá ń kọ́ àwọn Àgbẹ̀kọ̀yà yìí lọ́wọ́. Ẹ mọ̀ pé kò buyì káwá ní wọn bọ́ta káwá ní wọn line up káwá máa ṣe fídíò àti táṣìírí ara wa nù o. Àti ṣe kí ni? Àti táṣìírí ara wa nìyẹn and we don't want to do that any longer. La ṣe ní ẹ message ẹ bá message ìtí aláwọn nílò á sẹ́ndì ẹ̀. Èyí tágbára anybody bá ká mẹ́ á ṣe. Níbi bá fún 1 naira dáyìí fún 5 naira tó kálukú fún 1 naira. Wọ́n wò ń tán lè fi ṣe. Ẹ dákun. Èmi náà tí mo dẹ̀ ń ṣètò tá ń lọ lọ́tọ̀ tá ń lọ sósì. Ẹ̀yẹ là ń jẹ́. Dátà ní kinní yìí ń kọ́. Ọkọ̀ ṣe rọ́rọ̀ dátà. Ó ti fẹ́ gbaṣọ lọ́rùn èèyàn o. A kà ń dọ́gbẹ́ ṣe kinní. Tá a bá fura ṣe rí ọ̀rọ̀ third world war. Orí dátà lọ́dà ìgbó ti fẹ́ bẹ̀rẹ̀ o. Ní mo yẹn ṣètò yìí ní ìsìn mọ́tò generator ẹ lè májì òròòrú mo ṣe máa ń ṣe ìmọ̀ máa ń tan jẹ́ ní kẹlẹ̀ máa mọye tí mò ń lò láti ṣe prógrámù kan kẹlẹ̀ máa mọ̀ kò rọrùn ẹ jọ̀ọ́ ẹ máa kún mi lọ́wọ́ mo f'Olódùmarè bẹ̀yín 9036 37 16 43 9036 37 16 43. Please show me love. Bára ni mo lè tọrọ. Ń lè lu jìbìtì. Ń lè ṣe gbájú ẹ̀.
ń lè mú nǹkan oní nǹkan mọ́ tèmi mo ṣe máa ń lé k'Olódùmarè kó san fún oníkálukú gẹ́gẹ́ bí ìwà gẹ́gẹ́ bí ìṣe gẹ́gẹ́ bí àníyàn rẹ̀ sínú struggle Yorùbá nation yìí. kágbọ̀nà ẹ̀bùrú pilẹ̀ ọ̀la kí ni ká fi wé bẹ́ẹ̀yàn kójọ tó nítọ̀ ń ga jù lábà ká fi wé lálá. lálá tó lóun fẹ́ ga lọ́jọ́ kìíní àná nǹkan wọ́n ṣe ń ka lára nísàn wọ́gbọ́dá ń wá gbogbo ọgbọ́n ń kó gbogbo ẹ̀ jọ ṣùgbọ́n lọ́jọ́ kan lójijì ń gbogbo tó kójọ gbogbo rẹ̀ rún pa ẹni bá ti ń fi Yorùbá nation kọ́rọ̀ ọjọ́ tó ò ṣe ń tó tọ́ àti ń tó yẹ tí ọmọ Yorùbá ní ẹ ṣe báyìí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ nígbàgbọ́ wípé kẹ́ ẹ máa fi kọ́rọ̀ jọ ni tẹ́ ẹ bá fi tọ́mọ ó ṣeéṣe kọ́mọ náà ọmọ wúlò fún yín bẹ́ẹ̀ bá fi kọ́lé ó ṣeéṣe kí ilé náà owó payé bẹ́ẹ̀ bá fi ra ọkọ̀ ó ṣe kọ́ ẹ pé ọkọ̀ náà yọ padà jáàmù ni torí pé àwọn ìyá wa bàbá wa ti ń bẹ nínú òtútù táwọn fi tọ́rọ́ kọ́bọ̀ ránṣẹ́ wípé ká lè bọ́ lóko ẹrú kì í wá ṣe ká tó máa gbá wọn kì í ṣe ká tó máa tàn wọ́n àfi ká ṣe kéde pẹ̀lú wọn ká sòótọ́ ọ̀rọ̀ pẹ̀lú wọn kọ́wọ́ wá rí báyìí funfun lẹ̀yẹ ẹ̀sùn a ti ṣòwò tí ò pé wa sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lo ọgbọ́n àlòmọ̀kọ́rọ́ yìí láti gbá àwọn ọmọ Yorùbá sẹ́yìn àmọ́ àfẹ́ kírú rẹ̀ ó ṣẹlẹ̀ mọ́ àfẹ́ mọ́ ló fi jẹ́ wípé bẹ́ẹ̀yàn gan bá fẹ́ send owó sí mi ní èyí tẹ́ fẹ́ send ẹ máa bá ń ṣàlàyé rẹ̀ bó lẹ̀ sí fẹ́ náà lágbára lọ́wọ́ àwọn Àgbẹ̀kọ̀yà yìí ẹ bá ń kún wọn lọ́wọ́ pẹ̀lú ń tán nílò 09036 37 1643 that is my WhatsApp number ẹ mẹ́sẹ̀gì mi kọ́dà lè pè direct I will pick it any fucking time mi kì í pa fóònù àfi bí n bá ní dátà lókù 9036 37 1643 OPay ẹ fi ràn mí lọ́wọ́ pẹ̀lú dátà àárínilóde àbèrè àárínilóde àbèrè àárínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọgbọ́n Sókótó kẹ́ńbẹ́rẹ́ bí ìjà èmi lọ́mọ agbọ́ kákí ogun mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà agbára lọ́wọ́ Ọlọ́run òmìnira àrán Yorùbá yóò ṣojú mi yóò ṣojú ẹ̀yin wọn nífẹ̀ẹ́ nìkan kan wa ṣàwátì ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di wàhálà ìdààmú ó kéré ó tóbi Olódùmarè ò ní gbé pẹ́ nìkan kan wa gbogbo ọ̀tá àrán Yorùbá tí ọ̀wá fẹ́ ká délẹ̀ lérí tí ọ̀fẹ́ kí ìran Yorùbá ó gbòmìnira lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀sán gẹ́gẹ́ báyìí là á gbọ́ kú aró ọ̀sán gẹ́gẹ́ láàmú gbọ́ kú wọn à sì ní kú bí aṣọ wọn wà àlùbáríkà àwọn tí Olódùmarè tó kọ́lé ayé lé lọ́wọ́ ẹni bá wá ní mọ́ ni bàbá mi Professor Banji Akíntóyè àtọlóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ń bo wọn fẹ́ gbé gbà gbogbo àwọn ọ̀tá Sunday Igboho pẹ̀lú bàbá mi Professor Banji Akíntóyè wọ́n bímọ méjì ó fi bínú kó sẹ́nu rélùwé ó lọ mọ́lẹ̀ méjì ó lọ́ọ́ fẹ́ ṣe náà nẹ́pà wọ́n gan mọ́ná wọ́n jóná tútú méjì ó wò sànsànsànsàn wọ́n wo odò tó tẹ́ tó jìn dáadáa wọ́n kó sí méjì tó kù ìkan ya wèrè yóò bugi jẹ́ ìkejì tó ṣẹ́kù yóò sọra rẹ̀ ní ọmọ inú ọká ní ṣekú pọká fúnra wọn náà wọ́n ṣekú pa bàbá tó bí wọn lọ́mọ àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé ọwé èyí mo wí lónìí ó dè wọ́n dàṣẹ itọ́ kì í balẹ̀ kó padà sẹ́nu
a kì í sá omi lọ́gbẹ́ tó àbàlẹ̀ èṣù. ẹ jọ̀ọ́, I've called my number and my OPay. ẹ jọ̀ọ́, ìrànlọ́wọ́ yín ó dàbọ̀.